oyè olórí ọmọ ọba akilẹ̀ Ìjẹ̀bú ti gbajúgbajà olórin fújì ní Alhaji Wasiu Ọmọgbọ́láhàn Àyìndé Marshal ẹni tó pé èèyàn mọ̀ sí K1 tó jẹ́ láìpẹ́ yìí ó mà ti dá wàhálà sílẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn mùsùlùmí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa gbógun ti K1 gidigidi. Ẹ rántí pé ní nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ní K1 ń ló wọnú ìpẹ̀bí lọ fún bí ọjọ́ méje níbi tí wọ́n ti ṣètùtù àti orò fún un táwọn èèyàn lọ kí níbẹ̀. Lẹ́yìn tó jáde ni wọ́n sọ di olórí ọmọ ọba akilẹ̀ Ìjẹ̀bú èyí tí olóògbé Ṣùbọ́mi Balógun tó jáde láyé ní ọdún yìí tó dìmú tẹ́lẹ̀, tó sì jẹ́ pé ọ̀pọ̀ èèyàn ló ti ń kí Wasiu Àyìndé kú oríire káàkiri àgbáyé lórí oyè ńlá tó jẹ yìí. Ṣùgbọ́n ní báyìí níṣẹ́ làwọn mùsùlùmí pàápàá àwọn àfáà tí ń gbógun ti Wasiu Àyìndé o, wọ́n ní bó ṣe wọnú ìpẹ̀bí tí wọ́n ń ṣètùtù àti orò fún wọn ló tako ẹ̀sìn Islam àti pé ó ti jáde kúrò ní ẹ̀sìn Islam tí kò sì ń ṣe mùsùlùmí òdodo mọ́. Ọ̀kan lára àwọn gbajúmọ̀ àfáà lórílẹ̀‐èdè yìí, àfáà Jákùmá tó wà nílùú Ìlọrin nípínlẹ̀ Kwara, inú kọ́kọ́ jọ ọ̀pọ̀ ọ̀rọ̀ o. Onílẹ̀ rí Wasiu Àyìndé tẹ̀ ń wò yẹn o, ó ní ẹ má pè lálàájì mọ́, bẹ́ẹ̀ bá sì pè lálàájì oyè àfẹnujẹ́ ni o. Wọn ló ti dẹ̀lẹ́sìn ìbílẹ̀, ó ti kúrò ní mùsùlùmí, ó ti di kèfèrí lọ́dọ̀ àwọn o, nítorí pé mùsùlùmí òdodo kò gbọdọ̀ lọ gbé ara rẹ̀ sílẹ̀ níbi tí wọ́n ti ń ṣe ẹbọ àti ètùtù lórí pé ó fẹ́ jẹ oyè. Yàtọ̀ sí eléyìí, lórí ẹ̀rọ ayélujára náà ọ̀pọ̀ àwọn mùsùlùmí Wasiu Àyìndé ni wọ́n fi ń ṣe ìwàásù tó ń bú bí ẹni ńlá yín báyìí o, tí wọ́n ń sọ wípé bí ò bá jẹ́ Ọ̀ṣàkálá kó jẹ́ Ọ̀ṣàkálá, bí ò bá jẹ́ Òṣòkòlò kó jẹ́ Òṣòkòlò, nítorí pé èèyàn ò lè ṣe ìsìláàmù àti ẹ̀sìn ìbílẹ̀ tàbí ẹ̀sìn míì papọ̀ o. Àti wípé ẹni tó jẹ́ aláàjì tó lọ sí Mẹ́kà tó sì gbé orúkọ mùsùlùmí rú sórí bíi ti Wasiu Àyìndé, wọn ní kò yẹ kó wá wọnú ìpẹ̀bí kí wọ́n máa ṣe tutù ká máa pọ̀fọ̀ lé lórí ká sì máa ṣe àwọn nǹkan tí wọ́n ló tako ẹ̀sìn Islam. Tí ó ti dàsìkò yìí, Alhaji Wasiu Àyìndé tó tún joyè máyégún gbogbo ilẹ̀ Yorùbá kò tí ì fèsì sí gbogbo àwọn ọ̀rọ̀ tí àwọn àfáà àtàwọn mùsùlùmí ń sọ yìí o, tó sì jẹ́ pé ọ̀rọ̀ náà ó sì já rìnrìn lórí ẹ̀rọ ayélujára dàsìkò tá a ṣàkójọpọ̀ ọ̀rọ̀ yìí.